And in the meantime, Nigeria's electricity transmission network has collapsed again, throwing the entire country into blackout. Lórílẹ̀-èdè yìí gbogbo ẹ̀ dúdú lónìí kò síná kí lohun tó ń ṣẹlẹ̀ ẹ̀yin olórí wa. Lórílẹ̀-èdè yìí gbogbo ẹ̀ dúdú lónìí kò síná kí lohun tó ń ṣẹlẹ̀ ẹ̀yin olórí wa. Ọ̀rọ̀ iná NEPA. Àpáta dé àpáta Apataewi dé ìlú lé apá kejì ló wọlé dé wẹ́rẹ́. Ọ̀rọ̀ lórí iná NEPA ni mo fẹ́ bá gbogbo ọmọ Nàìjíríà ṣàpérò lé lórí. Gbogbo ọmọ Nàìjíríà rí wípé ó yẹ ká fúnra. Torí pánsá ò fúnra pánsá bókun lọ àjọ ò fúnra àjájì. Tá a bá kọ̀ tá a bá fúnra lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè yìí ó ṣeé ṣe kó dùn tá a ní fojú rí mọ́. Ẹ wá wo Minister for Power tó ń lo power bar. Èmi ò wá mọ irú àrọwà tá a fẹ́ pa fọ́mọ tí kòkó pàyà ẹ̀ jẹ. Ìlú le kókókó ó kan bí ìjọgbó kò síná nígboro. Mo fẹ́ kó yé wa pé omi ewúro nìrèké fi ṣàríkọ́ tán táyé tiẹ̀ fi lóyin ládùn. Ẹ má gbàgbé o, ẹ bá mi subscribe sí Apataewi TV, ẹ like fídíò yìí, ẹ share, kẹ́ ẹ máa pín, kẹ́ ẹ tún kọ́mẹ́ǹtì sábẹ́ ọ̀rọ̀. Gbogbo ọmọ Nàìjíríà ẹ jẹ́ pariwo kí wọ́n lè gbọ́ o. Ọ̀nà tí wọ́n bá bá yàrá yá, ọ̀nà tán máa gbọ́rọ̀ yìí gbà. Torí dákúdájú national grid yìí ó tojú sú wa, ó kan wá lóminú. Èmi rò wípé ìgbésẹ̀ ńlá tó lágbára ló yẹ ká gbé. Torí omi àmù kò tó nǹkan kan níwájú iná ńlá tó fẹ́ fi dúkìá ṣòfò. Lórí ọ̀rọ̀ iná Nàìjíríà, ẹ jáwọ́ wọ̀rọ̀ kan fi ṣàdá. Ẹ tètè jáwọ́ òkòkò mi ń lọ tó máa mú wa kúrò nínú òkùnkùn biribiri. Torí bó ṣe bẹ̀rẹ̀ rèé o, bó ṣe bẹ̀rẹ̀ rèé láyé water corporation tí omi látọ̀dọ̀ ìjọba tó fi jó ìgbàgbé pátápátá lórílẹ̀‐èdè wa. Gbogbo wa pátá la mọye tó ná wa ká tó lè dọ́kànga jìkòmí lásìkò yìí. Ìlú le ọ̀rọ̀ náà NEPA lórílẹ̀‐èdè wa ó tojú sú gbogbo wa. Àwọn private organization ni wọ́n mọye tí dísù ná wọn lójoojúmọ́. Ọ̀pọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ tó ń lo ná oorun ní gbogbo wọn sùn lásìkò yìí. Àwọn ìpínlẹ̀ kan wọ́n lójú tó bí ọdún bíi mẹ́ta táwọn ti fojú rí náà mọ́. Àwọn àdúgbò kan nílùú Ìbàdàn wọ́n ní ẹ̀kan lọ́dún làwọn níná. Odidi local government kan ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n jẹ́ ti gbàgbé pé iná bẹ lára ohun ìgbáyégbádùn. Toró ti lé ní ọdún bíi mẹ́wàá tí wọ́n ti gbóòórùn iná ẹ̀lẹ́tíríkì mọ́. Ọmọ tán bá bí lásìkò yìí tó bá jàjà padà wàá rí ná. Ẹ wá sọ fún mi pé kò ní ṣe ní kàyéfì. Ìpínlẹ̀ Ògùn ńkọ́, ìpínlẹ̀ Oǹdó tó fi mọ́ South East padà wá sí South South. Àmọye àdúgbò tí ò níná níná. Tẹ́ ẹ bá dáwọn àdúgbò kan, ẹ máa náwó bí ẹni pọ̀pánì ní tó bá dọ̀wọ́ alẹ́. Ìgbà wo la jí ní tó ní jinlẹ̀ gidigidi lórílẹ̀‐èdè wa? Kò lóye àdúgbò. Àìmọye odidi ìlú ló ti dáwọ́rọ́ látàrí wípé kò síná. Ìyà iná ń jẹ wá ńlẹ̀ yìí o. Kò síbi tá a lè sá sí lórílẹ̀‐èdè yìí, gbogbo ẹ̀ pátá ló ṣókùnkùn bírímù. Láwọn àdúgbò kan lójúmọmọ báyìí kò ní síná. Òru ọ̀gànjọ́ ni náà dé kí wọ́n tó jí iná ti lọ. Láwọn àdúgbò kan àwọn òtí ẹ̀ ní sùn wọ́n á máa sọ́nà lọ́gànjọ́ òru ni. Ní gbogbo òru ọ̀hún kò ní síná. Ojúmọ́ wá múra bíṣẹ́ wá gba bíṣẹ́ lọ. Gẹ́rẹ́ tí gbogbo ilé bá dá tí ò sẹ́nìkan nílé mọ́ iná dé. Kí wọ́n tó ti bíṣẹ́ dé lálẹ́ iná ti lọ. Àní láwọn àdúgbò kan ní NEPA bá fẹ́ gbowó iná, wọ́n á múná wá dáadáa. Tó bá gbowó tán ò tún ní rí iná mọ́. Láwọn àdúgbò kan ọjọ́ méjì ni wọ́n fi níná, ọjọ́ méjì ọ̀hún kan ká lọ kábọ̀ níná ṣe iná wọn ò tún dúró déédéé. Ẹ̀yin náà ẹ gbọ́. For the past 5 days now, we don't have light. Since this year, the light has been affecting my business. 2 days on, 1 day off. And even that 2 days, if you calculate the time we are using for that 2 days, it's not even up to 12 hours. The current is low. I just give them money to go and buy a candle. When they start for collecting money, they will now bring the light for like 2 days, then start disconnecting us, say we should pay by force. Sometimes you sleep and you wake up only to be told that there was light, and you wake up, you can't find it. When you are not at home, that is when they bring light. The time you are at home to enjoy the light, after working, come down and rest and sleep well. You couldn't sleep well because there's no light. You cannot enjoy 3 hours uninterrupted power supply. Gbogbo ọmọ Nàìjíríà ṣe ń gbọ́ o.
kò síná gidi kankan ní tòrótì fún orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè tá a lọ́ba tá a tún ní àwọn ìjòyè rẹpẹtẹ tá a tún láwọn afọbajẹ ọ̀pọ̀ nínú wọn ní ó lè padà sílé lọ sinmi Àbújá àtèkó ni wọ́n fi ṣe lé ìgbà tó jẹ́ wípé agboolé tí wọ́n gangan nílùú wọn kò síná níbẹ̀ tó bá jọ wá lẹ́nìkẹ́ wá wòran nídòrò gbogbo òru asọ́kùnkùn lọ biribiri ordinary street light láwọn capital state kan wọn ò níná nínú láwọn ìpínlẹ̀ kan ládùúgbò local government chairman wọn àwọn ará àdúgbò ni wọ́n dáwó ra sólà níbẹ̀ kí wàá láǹfààní èékánná ajá tí ò lè ṣọdẹ Daniel Simon wípé ènìyàn títọ́ bá tẹ́lẹ̀ tí kà wàhálà ní mú lọ́wọ́ ènìyàn tó bá wúlò ló yẹ ká máa fi ṣolórí níbikíbi ibi tá a bá sì fọlódodo ṣọ̀gá tó bá ti mọ́lẹ̀ mọ́ra kò lè rí àrìnjì. ẹ má gbàgbé o ẹ bá mi subscribe sí Apataewi TV ẹ like fídíò yìí ẹ share kẹ́ ẹ máa pín kẹ́ ẹ tún kọ́mẹ́ǹtì sábẹ́ ọ̀rọ̀. Odidi 36 good states 774 successful local government with bad and poor electricity power supply. Orújú ṣùgbọ́n dodo ministers estate governor's house iná òkè ṣẹ́jú lọ́dọ̀ tiwọn. Àwọn kọmíṣánná àwọn òkè ráhùn epo àwọn atádìbò yàn wọ́n gan àwọn aládàrán wọn ọ̀pọ̀ ọmọ wọn ni ò sí lórílẹ̀‐èdè ọmọ aláìlẹ́nì kò lè fẹsẹ̀ rìn kó pàdé ọmọ tiwọn nígboro. Àwa innocent citizens àwa lákẹ́ràn mérò àwa ni wọ́n kódà sínú òkùnkùn. Ṣé wá mọ̀ wípé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni tọ́mọ olóṣèlú kan tó bá fẹ́ fẹ́ ọmọ aláìlẹ́nì kan wọ́n á ní kí ló tó mú tó fi jẹ́ wípé ọmọ èèyàn lásán ló fẹ́ fẹ́ èèyàn lásán òun ló sì dìbò fólóṣèlú tó fi jẹ́ olóṣèlú kówó wa lówó lọ́wọ́ oríṣiríṣi allowances ló kalẹ̀ sínú àkáǹtì tiwọn àwa tá a dìbò tá a jẹ́ ìlú kan a ò rèrè kan jẹ lára wọn tá a bá dọ́gbọ́n kọ́ọ̀pù ló jábọ́ inú òkùnkùn là ń sùn mo ti ẹ̀dọ́ ti 50,000 naira tánná fún gbogbo ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan èmi ò tí ì rí tèmi àbẹ́ẹ̀ ti rí tiyín síbẹ̀ àwọn ọmọ Nàìjíríà bí ìlú ṣe le tó a ò pariwo lérò gbà wípé yóò da alámúmọ́ra púpọ̀ ó ti pọ̀ jù gbogbo wa délẹ̀ dénúdénú inú wa ò dùn ṣebí ajá tálájà rẹ̀ báyọ̀ lójú látọjọ́ tí mo ti délé ayé ádáadáa ni wọ́n pariwo látọjọ́ yìí náà kò tí ì da lórílẹ̀‐èdè Nàìjíríà ojoojúmọ́ là ń jírí fresh yà social media la fi ń pàrònú rẹ̀ ó dìgbà tí fóònù bá kú àbí tí subscriptions bá ti tán kára wa ó tó balẹ̀ ká tó rántí pé Nàìjíríà la wà national grid orílẹ̀‐èdè yìí ó nílò national emergency attention ìjọba ẹ bá wa wá náà fún wa nínú ẹ bá wa ṣe náà ẹ bá wa tan náà o bí national grid yìí ṣe ń bàjẹ́ lójoojúmọ́ is very annoying ẹ wo north òòrùn máa ràn níbẹ̀ dáadáa ẹ kó solar panel lọ síbẹ̀ kẹ́ ẹ fi supply wa níná ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìdọ̀tí tí 36 states ń dispose lójoojúmọ́ àwọn orílẹ̀-èdè kan ló já sí wípé látara ìdọ̀tí wọ̀nyí ni wọ́n ti múná ìlú lé kò sóúnjẹ kò síná kò sówó kò tún sẹ́kọ̀ọ́ nígboro ebi ń pa ni ara ń kan ni gbogbo ilẹ̀ Nàìjíríà ló ń bẹ nínú òkùnkùn biribiri ẹ sáà máa rántí wípé ohun gbogbo tó ní kálukú bá ṣe ni ó kẹsàn-án rẹ̀ láyé torí ẹ̀dá tó bá lùlù tẹ́nìkan ò lùbí tó tún ní ká máa kọrin tẹ́nìkan ò gbọ́ rí ṣe bí ijó tẹ́nìkan ò jórí ló yẹ ká máa jó fúrú wọn gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nípò agbára lónìí gbogbo ẹ̀yin tẹ́ lówó lónìí gbogbo ẹ̀yin olóṣèlú òní gbogbo ẹ̀yin tẹ́ lórúkọ lónìí ẹ máa rántí wípé àwọn ọmọ yín àtàwọn ọmọ yín bọ̀ àṣeélẹ̀ làbọ̀ wá bá ìlú lé apá kejì rè ọ̀rọ̀ lórí náà NEPA ló bá wáyé gbogbo ọmọ Nàìjíríà ẹ kú ojú lọ́nà ìlú lé apá kẹta tó ń bọ̀ tí ò ní pẹ́ dé. ẹ má gbàgbé o ẹ bá mi subscribe sí Apataewi TV ẹ like fídíò yìí ẹ share kẹ́ ẹ máa pín kẹ́ ẹ tún kọ́mẹ́ǹtì sábẹ́ ọ̀rọ̀. Apataewi lèmi ń jẹ́ tẹ́ ẹ bá lẹ́ni tó fẹ́ kàn sí mi àbẹ́yìn fúnra lára yín fẹ́ gbá mi láǹgo ẹ pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775 mo jẹ́ra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí ní lójúmọ́ tí mọ́dé dodo ilẹ̀ kílẹ̀. lórílẹ̀‐èdè yìí gbogbo ẹ̀dúdú lọ́ní kò sí náà kí lóhun tó ń ṣẹlẹ̀ ẹ̀yìn olórí wa.